Africa Content TV. Ṣáké ọmọ olúwa ọmọ lámínà gbẹ́dẹ̀ kan péré ẹni bí Ṣáké olúwo jẹ́ kó máa yé wọn ipò bá wọn níwájú ó kí wọn okùn wọn lọ́nà ó ṣàlọ̀ kàlò tẹ́ wọn lọ́rùn ìsọlẹ́nu náà sọ fún ọpẹ́ lẹ́hùn ló mọ nọ́mbà ilé ìlú bàbá lókè ló mọ nọ́mbà. Ìyájé okùn oríire ni wọn. Tábìlì ọlọ́dún ọ̀sán dé. Gbogbo ẹ̀ la máa ṣètò. Àtẹ̀kùn màmá sọ dé. Àtẹ̀kùn yàbí. Àṣẹ gbogbo ọ̀pọ̀ lónìí torí pé gbogbo ilé ti gbó. Èmi lè kọ́ nínú èsì tẹ̀ lọ́jọ́ náà ìyáwó. Ó wà ní lónìí. Wà láyì. Ó ṣe máa jẹ́ mi ìyàwó àfọwọ́. Lábí náà. Yàwó ẹ̀yà Sáàtọ́jú ọmọ Bọ́láńlé, ọba Adájà, àbúrò àjọ ìdìbò, ìbílẹ̀ sọ́tọ̀ olówó kọ̀ọ̀kan olóṣó, bàbá Ramadan, bàbá Isis, oṣù ìlú kọ̀ọ̀kan olóṣó. Ìdí ajé, àbú, òdìdọ̀ láàrẹ̀ yìí o.